Dr. Zabby's talk show. Mo kí gbogbo wa nílé lóko lẹ́yìn òdì wípé a kú bójú ọjọ́ ṣe rí, mo kí ẹ̀yin ìyá, mo kí bàbá, mo kí ẹ̀gbọ́n, mo kí àbúrò. Èmi ọmọ yín olólùfẹ́ yín Dr. Zabby talk show ààyè ọpẹ́ yọṣe ọlọ́dọ̀ títí iná ní agbára lọ́wọ́ Ọlọ́run. Ààyè ọpẹ́ á máa yọ ni. Ẹ fìdílé nǹkan tàbí kí ẹ wá nǹkan fìdílé. Ètò wa ètò yín àgbéyẹ̀wò. Èwo la fẹ́ gbéyẹ̀wò lọ́jọ́ títí òní, ẹ̀yin màmá mi, ẹ̀yin ìyá mi, ẹ̀gbọ́n àti àbúrò. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba tó láyé tó lọ́run. Kò tíì pẹ́ jù, kò pẹ́ jù rárá. Tí àwọn èèyàn tán bá ti mọ̀ wípé okay, wọ́n gbé exam yìí fún mi, mo fail nínú, wọ́n dẹ̀ tún ní kó receipt, ó máa kàwé lé lórí dáadáa ni. Àwọn ìṣubú wo ló kọlù wá ní Áfríkà? Nínú ilẹ̀ Yorùbá gangan, mò ń sọ nǹkan kan wípé a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. A tún dúpẹ́ sí lẹ́lẹ́kejì, lẹ́lẹ́kẹta wípé àní ká tó débi tá à ń lọ, Ọlọ́run ti bá wa yanjú àwọn nǹkan tó lè jẹ́ àdójúkọ ńlá tó jẹ́ wípé tó bá ṣẹlẹ̀ lórílẹ̀-èdè, ogun ńlá ló máa ń jẹ́. Wá dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Òun ni a máa gbé wá lóòrèkóòrè ńsìn wípé okay, ẹ̀yin náà tún jẹ́ àgbéyẹ̀wò, ẹ jẹ́ a tún fojú báyìí wò. Tó bá jẹ́ nígbà àkọ́kọ́ tẹ́yin máa kọ́kọ́ darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí, ẹ lọ bá wa wo gbogbo àwọn nǹkan tí a ti ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ àti àwọn èyí tá tún máa ṣe lọ́jọ́ iwájú. Báwo lẹ ṣe máa láǹfààní ẹ̀ tí ẹ bá subscribe sórí page wa yìí, lórí channel wa, lórí YouTube or lórí Facebook. Now, ẹ̀yin tó bá dẹ̀ jẹ́ wípé ẹ mọ bá a ṣe ń ṣe, ẹ bá mi tẹ̀ like kó tó dípa ti ẹ̀bẹ̀rẹ̀ program rárá. Ẹ bá mi tẹ̀ like, ẹ fi comment sílẹ̀. Why not? Tẹ́lẹ̀ fi comment sílẹ̀. Bóyá èmi náà sọ nǹkan tó wà lọ́kàn yín, tó bá mú yes, ẹ̀yin náà ẹ type ẹ̀ síbẹ̀. Tó bá dẹ̀ jẹ́ wípé kò rí bẹ́ẹ̀ náà ni why not? Ẹ type ẹ̀ náà síbẹ̀. Ẹ dẹ̀ má gbàgbé láti jẹ́ ká share. Mi ò ní jẹ́ ká pẹ́ rárá. Kí la fẹ́ gbé yẹ̀wò lórí àwọn ìtúsílẹ̀ táwọn èèyàn kan ti ń rí ìtúsílẹ̀ yẹn, bọ̀ àwọn èèyàn kan ò tí ì bẹ̀rẹ̀ sí ní máa rí ìtúsílẹ̀ yẹn. Wọ́n rí ìtúsílẹ̀ yẹn bí ìgbà tó jẹ́ wípé wọ́n fẹ́ mú ogun wá ni, tàbí wọ́n ń fa wàhálà. Ojú wo lẹ̀yin fi wò ó lọ́dọ̀ títí yín? Ṣọ́ fẹ́ mógun wá ni, tàbí nǹkan ti bẹ̀rẹ̀ sí ní ó ti fẹ́ máa di ìrọ̀rùn? Torí pé kí ni, ìyà oríṣiríṣi ló ń jẹ ọmọ Áfríkà. Ìjọba ò gbé wá, ológun ò gbé wá, alágbádá ò gbé wá, àdúrà gan pàápàá gan ẹ̀sìn lápapọ̀ gan pàápàá gan because tá bá ní ká fojú wò, ká mójú lọ síbi ẹ̀sìn, àwọn tó ń mú ẹ̀sìn wá fún wa tán ní ká má mú ẹ̀sìn, ká má mú ilé ayé lẹ, ńṣe ni ká rọra fọwọ́ yẹpẹrẹ ká fi mú. Ayé yìí ò jẹ́ nǹkan tó ń gbé wá fún wa nìyẹn. Òun náà ṣe sọ gbogbo ìran wa, òun náà sọ wá di èrò ẹ̀yìn. Ẹ má mú ilé ayé le. Ẹ wo àwọn òyìnbó tán ní ká má mú ilé ayé le. Ẹ wo àwọn òyìnbó, ìlú òyìnbó wò, ṣe àwọn Roman Empire la fẹ́ sọ ni? Ṣé àwọn Bìrìtìkó yìí la fẹ́ sọ ni? Gold tó wà nínú Bìrìtìkó tí mo wà yìí, níbi tán store ẹ̀ sí, gold tán ní gbogbo àgbáyé, ẹ lọ bá mi gbá research sí tán bá jẹ́ number 1. Níbo wọ́n ti rí? Ṣáwọn ní gold nínú ìlú wọn ni? Ṣé báwọn náà pẹ́ láwọn tán gbẹ́sìn wá fún wa? Ṣé báwọn náà kó wa lẹ́rú? Wọ́n ní àwa ò gbọdọ̀ mú ilé ayé le o. Wọ́n ní ọ̀run, paradise, àlùjànnà, wọ́n lòun ní ká máa wá o. Wọ́n ní ká máa wá gan ni o. Saudi Arabia nìyẹn o. Nínú Saudi Arabia wọ́n máa ń ka àwọn tó wà òkè ní àgbáyé. Saudi Arabia máa wà ní 1 to 10. Ẹ bá ń fi comment sílẹ̀, ṣé bóyá rí nìyẹn tàbí mo exaggerate? Ṣé Qatar la fẹ́ sọ ni? Ṣé Dubai la fẹ́ sọ ni? Ìlú mùsùlùmí wo la fẹ́ sọ? Because àwọn rí owó yẹn, wọ́n dẹ̀ fi ń tọ́jú ọmọ ìlú wọn. Wọ́n ń pín bóyá yẹ kó rí. Àwa tó jẹ́ pé gbogbo ẹ̀sìn yẹn àgbà ni, kò ń ṣe títí wa, àgbà ni, atẹ́wọ̀ àgbà ni. Wọ́n dẹ̀ mọ̀ọ́mọ̀ gbélé wa lọ́wọ́ láti fi gbà nǹkan kan lẹ̀ lọ́wọ́ wa ni. Bọ́ a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, a tún dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Now, ibo ni ká ti bẹ̀rẹ̀ so that kò ní pọ̀ jù.
tá bá ní ká wo ti ọ̀dọ̀ bàbá wa Fálànà ká gbàbẹ̀ yẹn wọlé ná. Ẹ má tí jẹ́ ká gba ti bàbá wa Fálànà wọlé. Ẹ má tí ẹ jẹ́ ká gba bíbà wọlé. Nǹkan tí mò ń sọ ni ẹ jẹ́ kí n tún bẹ̀ yẹn sọ pé àwọn ìyípadà rere tó ń bọ̀ tó ti ń dé sáwọn ọmọ Áfíríkà, sí pásítọ̀ gan, ìmáàmù gan pàápàá gan. Mò ń sọ nínú àwọn ọ̀rọ̀ mi, ẹ̀yin tẹ́ bá jẹ́ ti tèmi, tá bá ti jọ ń wà tipẹ́. Mo ní láìpẹ́ láì jìnnà sẹ́, àwa gan náà máa dàbí òyìnbó láwọn ọ̀nà ibì kan. Torí pé òyìnbó náà, especially Britico yìí náà, ó káwọn náà lẹ́rú ẹ̀sìn. Ẹ lọ gbá research. Britico, wọ́n kó wọn lẹ́rú ẹ̀sìn. Wọ́n kó Jámánì lẹ́rú ẹ̀sìn. Ìlú wo náà kó lẹ́rú ẹ̀sìn? Bọ̀ àwọn ti bọ́ nínú ẹ̀. Ẹni tó sì ń gbàdúrà, bọ̀ kò ní tóun ò bá rí pásítọ̀ òun ò ní gbàdúrà, kò ní tóun ò bá dé church òun ò ní gbàdúrà. Ẹni tó nígbàgbọ́ nínú Jésù Kristi, ọmọ Ọlọ́run, èmi sì mọ̀ tó jẹ́ pé tó bá jí láàárọ̀ ó máa gbàdúrà lórúkọ Jésù, ó dẹ̀ máa gbàdúrà tó bá fẹ́ sùn lálẹ́. Ó nígbàgbọ́ nínú ẹ̀bọ̀, kò ṣe pé bóyá tí mi bá lọ sí church o, tí mi bá lọ, in short àwọn yẹn gan 1% ló jẹ́. 99.9 tó kù wọ́n ti fi gbogbo ẹ̀ lẹ̀ f'Ọlọ́run. Now ẹ jẹ́ ká kọ́kọ́ gbọ́, ẹ jẹ́ ká kọ́kọ́ fi eléyìí ṣe warm up ná, ká tó máa lọ sínú agbami ètò gangan. Lọ́dún tí mi ò ní gbà wá lákòókò, ẹ jẹ́ kí n sáré lọ sí sáré lọ. This Bible that you are seeing here, Holy Bible, is King James Version. And this sit down. Is there any Bible? King James Bible, King James Version of the scripture. Yeah. King James. Anybody with Bible? King James Version or King James? Now, hear this. All right. This Bible that you are seeing here, Holy Bible, is King James Version. And this is the most powerful version of the scripture. The most powerful. There is NIV, there is this, there is a New Age, there is that. Pastor Chris has already written his own interpretation, Christ Embassy interpretation. But no matter the interpretation, King James is the most powerful interpretation. In so many churches, they don't allow you to read any other version except King James. Now, because everything that is written in King James is very accurate. Okay. Now, who are the King James? King James is not Holy Spirit. It's not an angel. This is the family, the royal family in England. Okay. It's only stupid person that they tell you that Holy Spirit wrote Bible and you believe. You are mad. Holy Spirit does not have any place where he wrote anything here. Interpreted by King James Version. Did they listen? They wrote this. And everything that we are killing ourselves with in Africa is here. Ẹ jọ̀ọ́ fún àǹfààní ẹ̀yin tó bá pẹ́ ti wò tẹ́lẹ̀, ọ̀yin àǹfààní fún ẹ̀yin tẹ́ bá ti wò tẹ́lẹ̀. Pásítọ̀ ló ń sọ̀rọ̀ yìí o. Church dẹ̀ ló ti ń sọ̀rọ̀ yìí. Ẹ̀gún ogun o, kò sí nínú ẹ̀mí o. Fact ló ń sọ o. Ẹ jẹ́ ká listen. Ẹ má jẹ́ ká fetí ìtara gbọ́, a láti learn lójoojúmọ́. A láti learn. Ní kò fẹ̀sìn sílẹ̀, there's nobody tó ní kẹ́ni. Níbi tá à ń lọ ni wípé orílẹ̀-èdè tuntun tá à ń lọ. Àní kí oníkálukú ṣe ẹ̀sìn ẹ̀hún là ń lọ fún. Sọ wípé ẹ̀sìn ẹ ló dáa lójú àwọn ọmọ, lójú fámìlì ẹ gan. O ò lè máa sọ jẹ́ kó okay, Olúwa ṣeun, Ọlọ́run á gbàdúrà yín, Ọlọ́run á gbàdúrà èmi náà. No. Gbogbo yẹn ti kọjá. A láti learn. O jẹ́ pastor, o jẹ́ imam, o ní any degree lọ́wọ́. No. Tó bá rẹ́ni tó fẹ́ gbọ́n
tí tó máa fi jáde láyé ló máa ka nǹkan, ló máa kọ́ ìmọ̀. Wọ́n ní tó bá jẹ́ China nìmọ̀ wà, wọ́n ní kó wá lọ síbẹ̀. Ìmọ̀ ló ń pè é. Wọ́n ní tó bá jẹ́ church ló wà ní China wá lọ síbẹ̀. Wọ́n ní tó bá jẹ́ mosque ló wà ní China wá lọ síbẹ̀. Ìmọ̀. Church náà ti ń sọ̀rọ̀ yìí. Ẹ̀yin tẹ́ bá ti wò tẹ́lẹ̀tẹ́lẹ̀, ẹ bá mi type síbẹ̀. Tó bá jẹ́ nígbà àkọ́kọ́ tẹ́ máa pàdé fídíò yìí nílé. Now, ìmí ṣì ń bọ̀, kò ń ṣe ti Christian nìkan, tí Mùsùlùmí náà ṣì ń bọ̀. Mo ní fídíò bí oríṣi bíi 3 ń bí, 4, 5, 6 gan bí báyìí tá fẹ́ jọ gbé yẹ̀wò torí aláti ṣe ní pápápá ni. Ẹ má bínú pé. Heaven is here in this Bible, in this King James. It is in this Bible that you are going to read something that says, freely you receive, freely you do what? You shall give. Now, the person that gave me this Bible bought this Bible. It was not given to her for free. In those days, they used to give Bible for free after crusade. They don't do it anymore because the economy is hard. No one wants to lie again. That lie of freely you give, freely you receive, it has expired. Today, Bible is very, very expensive. The person that wrote this Bible tells you that it will be impossible for a rich man to enter the kingdom of God. He said it will be easy for a camel to pass through the needle, eye of the needle, than for a rich man to enter there. Yes. But Zondervan Publishing Company, the ones that publish this Bible, they are the richest publishing company on earth. They are rich, but the rich will not go to heaven. The person that wrote this and interpreted this, Yes. has come to Africa, in Congo, in Liberia, and stole our gold and diamond. England has the largest gold reserve on earth. Where did they get it? Africa. They stole from us. They didn't tell us sorry, but they say all these people that steal must go to hell. They must go to hell. Finally, the person that wrote this told you that Jesus is coming very soon. You, as a black person that have never seen Jesus before, they tell you that. Cup of tea. You're welcome. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show. Now, prepare yourself. Jesus is on the way coming. They tell you, sleep in the church every day, be praying. Forget about buying houses. Forget about building houses. Forget about your children. Focus on heaven. They wrote this thing and tell you that Jesus is coming very soon. And this reward is in his hand. It's in this Bible. But the family of the king today know the person that will be the next king in the next 2,000 years. Yes. They are not preparing to go to heaven. They are preparing to be here in the next 2,000 years. They know who is going to be the king. It has already been arranged. It's only black person that is preparing for heaven. Yeah. Yes. Oh my God. I can ask you, I can tell you today, go and interview 100 black men, African people. Ask them, what happens when you die? The first thing that will say, we want to make heaven. Their mind is on dying and going to heaven, not thinking about what their children they are leaving behind will inherit. If I owe 30 houses in Africa, carry on my legacy. They prepare themselves and prepare their children for many, many years to come. A black man is preparing himself to go to heaven, heaven at last. Ndara. Wrote this, said the love of money. The love of what? Money is what? Root of all evil. Now he finished writing this thing in their country and he bring it here in Africa.
ẹ́ ní 30 years ago 40 years ago ṣàbárí nǹkan bá ìpàdé a ní ká dúpẹ́ lọ́wọ́ àwọn òyìnbó sẹ́ẹ̀ because àwọn ló wá ṣe wá àwọn ló tún gbà wá o torí tí ò bá sí social media tí ò sí mobile phone gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ irú ogun tó ń ṣẹlẹ̀ ní Israel yìí ń sìn pẹ̀lú Palestine irú ogun tó ń ṣẹlẹ̀ yìí ṣé Palestine tàbí àwọn Pakistan ìkan nínú wọn ṣá àwọn ìkan nínú wọn náà tó bá jẹ́ nígbà kan ni kó tó tẹ̀ wá lọ́wọ́ ká tó máa rí gbọ́ bóyá wọ́n ti fẹ́ ilé ayé gan ti parẹ́ bóyá wọ́n ti fẹ́ máa parí ẹ̀ kó tó dé ọwọ́ wa mo máa ń sọ ní gbogbo ìgbà torí àwọn tó máa ń ka newspaper ńgbà yẹn a mọ̀ wọ́n ládùúgbò o mọ̀ wọ́n ní street o mọ̀ ibi tí àwọn tó máa ń kata newspaper tán ibi tán wọ́n máa ń jù sílẹ̀ ní ọ̀dọ̀ àwọn kan tó jẹ́ pé bí oṣooṣù ọ̀sẹ̀ẹ̀sẹ̀ ló máa ń gbowó àwọn mẹ̀kúnnù wa kọ́ bọ́ àti mẹ̀kúnnù àtẹni tó jẹ́ pé 5,000 ló kù nínú àkáǹtì ẹ̀ ó máa lọ ra dátà 500 pé kóun tẹ̀ sáré mọ nǹkan tó ń lọ lórí social media kóun tún apá ó mọ àwọn ibi tó ń lọ kóun sáré wò ó máa sáré tún yọ dátà kúrò ńbẹ̀. ẹ bá mi fi sílẹ̀ nínú comment ẹ̀ àníwòye 30 years ago ìwòye 30 years ago eléyìí tí à ń gbọ́ wọn ní thousands every blessed day. Now, And he tells you the love of money, ego, is Yes. the root of all evil. Then you tell him, okay, give me the Bible. He said, okay, take, give me your money. The love of money. He sell this thing to you and get that root of evil from you. You read this thing and start planning for heaven. You need help. The reason why we are suffering in Africa, I always tell people, America, Britain, call them, mention them, Yeah. Israel, mention them. They will never allow Africa to have peace. The president they will allow to rule Nigeria is the one they know that will put us in hell. Before they even do anything, they know the president they will give to you, and they know that you will come to them and say, we have a budget of $3 billion and we don't have it. They know that when they give it to you, because you are a mad politician, you will still steal that money and return it back to America. Up to today, the late president of Nigeria, Sani Abacha, they are still bringing his money back. When that money was leaving Nigeria, we are there not seeing it. It's not our money, because we are very stupid as leaders here in Africa, in Nigeria. We are not wise, because when we steal that money, we don't invest it in Nigeria, we take it back to them. Right. And from that money, another president to come, they say, oh, come. Haven't you heard that yesterday the vice president of America was speaking to Tinubu? Tamara, am I lying? They will come to you and tell you, don't worry, you need 100 billion. Okay, come and take it, because they know that you are going to bring it back to them. Another president will come to go and borrow it. America, Westerners are using us for business. They are building their country, and the black people, we are preparing to go to heaven. The people that brought Bible to us are not ready to go to heaven. They are criminals. If you go to Israel today, they are killing innocent. Wow. Yoruba nation come in peace, not pieces. Àwa fún àlàáfíà, àwa gangan ní àlàáfíà. Torí wípé kiri, gbogbo àwọn nǹkan báyìí, ó lè jẹ́ wípé òun ló máa yọ wá lẹ́nu. No. Ìgbà yẹn ni pé eku akébí eku ẹyẹ akébí ẹyẹ ẹnu ọmọ yẹn máa fọyín bí ènìyàn.
àwọn amúnisìn wọ́n máa ti tó kù sílẹ̀ lọ́rùn wa. Ẹni tó bá jẹ́ arúgbó tí ò bá bímọ gan, ó máa ní ìgbádùn tó máa ṣe láyé. Tó bá ń lọ báyìí gan, fètò sọ́mọ bíbí gan á tún wà. Ṣé báwọn China ṣe, wọ́n dẹ̀ ṣe dáadáa. Fètò sọ́mọ bíbí wà. Lọ́dọ̀ tó máa sọ wípé èèyàn kan ó lè fẹ́ yàwó mẹ́rin, tó bá fẹ́ yàwó mẹ́rin, ó lè bímọ 30 something. Ó lè bímọ 30 something. Peace la wà o, a wà ní pieces o. Bọ̀ tó bá ní òkè ó fẹ́ fẹ́ yàwó mẹ́rin, ẹ̀sìn ẹ ló sọ bẹ́ẹ̀, òkè ìyàwó kọ̀ọ̀kan á bí ọmọ méjì méjì fún ẹ. Ó jẹ́ 8 nìyẹn. That's it. Ìwọ tó bá dẹ̀ fẹ́ yàwó ẹyọ kan, ọmọ méjì, ṣíkẹ̀nà. Tó bá dẹ̀ mọ̀ pé ó fẹ́ bímọ púpọ̀, tó bá lè gbé bùkátà lọ fẹ́ mẹ́rin gbà yìí. Náà ti rí pé bóyá àti ẹwo gbogbo everywhere. Ẹ jẹ́ kí n sáré gbé fídíò kan wá. Ẹ ká tó máa lọ. Náà kí n tó gbé fídíò yẹn wá. No. Ẹ jẹ́ kí n gbé fídíò yẹn wá náà. Torí mo wo fídíò yẹn gan, mi ò lè wo tán. Ó dẹ̀ ń pa mí lẹ́rìn pé really? Oh my God, really? Now, ẹ wòran o, ẹbí sì ni ẹ wòran o. Mi ò tí fi ẹ̀ náà. Ìgbà tí mo kọ́kọ́ rí, máa gbé padà sẹ́yìn ẹ̀jẹ̀ torí Ọlọ́run ẹ má bínú. Ìgbà tí mo kọ́kọ́ rí, mo rí pé wọ́n ṣe prayer lọ́wọ́ yẹn ni. Bàbá yẹn dẹ̀ ń sọ wípé báwo ìtàn wọn ń ṣe prayer, báwo lè ṣe máa block òun mọ́lẹ̀. Ó ti lérò nínú márúwá ẹ̀, ó dà yà márúwá. Báwo lè ṣe máa block òun mọ́lẹ̀. Àṣé àwọn tó ń kírun gan, kírun taratara tọkàntọkàn. Ẹ wò ẹ ní sùúrù, ẹ gbọ́ o. Ẹ jẹ́ àtúnwò. Oh my God. Ṣé ẹ rí bọ̀bọ́ yìí ló ń sọ pé because wọ́n block iwájú márúwá ẹ̀. Ṣé rí pé gbogbo ẹ̀gbẹ̀gbẹ̀ márúwá náà wọ́n wà níwájú márúwá náà. Ibẹ̀ yẹn dẹ̀ ló jẹ́ stop márúwá. Ẹ understand, kò lè ráyè nsìn jáde ńbẹ̀ yẹn. Nǹkan tó ń sọ now. Ẹ wò láti the other side as well. The other side. Àtàwọn tó wà ní side bíbá ẹ wo nǹkan tán ṣe. Lórí nǹkan tí bọ̀bọ́ yẹn sọ lórí nǹkan tí bọ̀bọ́ yẹn sọ oh my day, lórí nǹkan tí bọ̀bọ́ yẹn sọ as in tá bá fẹ́ prove wípé ẹ̀sìn wa ẹ̀sìn àlàáfíà ni ẹ̀sìn wa a ní sùúrù. Nǹkan tí bọ̀bọ́ yẹn sọ ní títì tó jẹ́ wípé bó ṣe wà yẹn ó ti gba tíkẹ́ẹ̀tì láàárọ̀ wípé ó pàtì bẹ́ẹ̀ ó ń gbèrò níbi tó ń sanwó fún in short. Ẹ̀ríkọ́ ẹ̀nà ẹ̀kọ́ ẹ̀ṣẹ́ èèyàn tó ṣe tó lọ́wọ́ ẹ̀wọ̀ èèyàn tó.
justice ó yẹ kó dàn lórí bọ̀bọ̀ yìí ó yẹ kán pariwo wípé justice lórí ẹni ọmọkùnrin yìí chọ́ọ̀chì mọ́ṣáláṣí tán ti kírun yẹn tó bá ṣe bọ̀bọ̀ yìí léṣe ṣẹ́rí pé wọ́n ti ti márùwá ẹ̀ wọ́n ti tì í sílẹ̀ wọ́n ti ṣe upside down ó yẹ kán pay for it. This is too much. This is too much. Ẹ wo gbogbo àwọn tó ń ṣe nǹkan yìí ẹ wò wọn àwọn young guys ara ń kan everybody. Ara ń kan everybody. Gbogbo àwọn tó ní mọ́ṣáláṣí tẹ máa rí mọ́ṣáláṣí nílùú òyìnbó tàbí ní Saudi Arabia gan. Ibo lẹ ti máa ń rí àwọn èèyàn tó jẹ́ pé bọ́n ṣe máa ń kírun lélẹ̀. Ibi tán bá ti fẹ́ kírun térò bá pọ̀ jù ẹ ṣe ní ẹ̀mẹ́ta. Àwọn mọ́ọ̀sì kan wà bẹ́ẹ̀ tó jẹ́ pé ẹ̀ẹ̀mejì ẹ̀mẹ́ta náà máa wá kírun náà máa ṣe times table tán máa kírun. Wọ́n lè ṣe kan ní 1, wọ́n lè ṣe kan ní 2, wọ́n lè ṣe kan ní 4, something like that. Nàìjíríà a ní ju gbogbo ẹ̀ lọ ju gbogbo ẹ̀ ó yá. Ẹ wo èrò lórí èèyàn kan o. Ṣẹ́ni máa wọ̀ ẹ̀ ní òwò débẹ̀ ẹ wo máa wọ̀ ẹ̀ ẹ wo nǹkan tó ń bọ̀ yìí. No joy at all. Ṣe rí pé pásítọ̀ tó sọ̀rọ̀ kọjá ọmọ nǹkan tó wá ṣe fún wa láfíríkà ẹ wo gbogbo ìlú tán ti mú ẹ̀sìn wá fún wa èwo ló ń ṣe báyìí nínú ẹ̀ wọ́n gba sátidé lọ́wọ́ wọ́n gbé sunday lé wa lọ́wọ́ ìkó kò síṣẹ́ mo show fídíò kan bóyá bíi 2-3 months ago àwọn girls kan tán dé UK wọ́n wá ṣe short video wípé ṣé pásítọ̀ ló fẹ́ bá wọn sanwó ilé ni tàbí kóun tún wá dàdá mẹ́wàá nínú 100 ẹni tó bá wá láti Nàìjíríà for the first week, second week, third wọ́n máa ń rí wọn ní church tàbí ní mosque tó bá jẹ́rọ̀ ni mo pa ẹ bá mi fílẹ̀ nínú comment by the month tó máa kọ́kọ́ dé yẹn ẹ máa rí wọn àwọn náà máa kọ́kọ́ dé church àwọn náà máa gbálẹ̀ mosque àwọn náà máa ṣe gbogbo everything wọ́n yìí ń wáṣẹ́ wọn tí settle down by the time tó bá settle down tán ẹlòmíì gan ẹ̀kan láàrin oṣù kan òun ló máa lọ sí church torí Sunday ẹyọ kan ṣo ló wọ̀ fún nínú oṣù yẹn tó bá wá off ní Sunday méjì ìkan nínú ó fẹ́ fi ṣe shopping ó fẹ́ gbọ́ ti gbogbo ilé ó fẹ́ ṣe ìṣọ́ ó ti rẹ̀ gan débi wípé bóyá kíní bó òun ṣẹ̀ṣẹ̀ tún fẹ́ lọ sí church gan because iṣẹ́ wàá máa wo báwo ló fẹ́ ṣe báwo ló ta ló fẹ́ filẹ̀ fún ta ló fẹ́ fi owó ilé ẹ̀ lẹ̀ fún owó iná ẹ̀ ta ló fẹ́ wá bẹ́ẹ̀ san bọ̀ ní Nàìjíríà ìgbà tí ò síṣẹ́ iṣẹ́ tó wà gan kò tó bí alára àwọn ẹni tó yẹ kó jẹ́ ọmọ ológo wọ́n sọ wọ́n di ọmọ olófo wọ́n sọ wọ́n di ẹni tó ń wa márúwá wọ́n sọ wọ́n di ẹni tó ń wa ọ̀kadà wọ́n sọ wọ́n di ẹni tó jẹ́ wípé shoemaker ni wọ́n sọ di ẹni tó jẹ́ wípé ó ń ta pure water wọ́n sọ di ẹni tó jẹ́ wípé kò tiẹ̀ rọ́wọ́ mú lọ sẹ́nu lẹ́ẹ̀mẹ́ta lójúmọ́ wọ́n wá concentrate lórí ẹ̀sìn yẹn whereas òyìnbó ló gbẹ́sìn wá fún òyìnbó tó wá gbẹ́sìn wá fún wa àwọn ò wá concentrate lórí ẹ̀sìn ẹ̀yin tí bá ti lọ sí Saudi Arabia ẹ máa mọ nǹkan tí mò ń sọ yìí nǹkan tèmi mọ̀ ni mò ń sọ tó bá yẹ pé ibi tí mi ò dé rí ni màmá ní in short bóyá ní Saudi Arabia tó bá pe ìrun the same thing tó bá lọ sí múra àti tó bá lọ sí múra ṣe bó kò sí àjíngbà yẹn ni bàbá lọ múra ò lọ sí àjí pé kò ọgàn àràfá òun ni ó lọ sí múra láti lọ ṣe prayer tó bá pèrun ó pèrun aago 2 it's not compulsory èyí tó wà ṣe kinní fún wọn bẹ́ẹ̀
ọjà tó ń tà gbogbo àwọn tó ń tajà yẹn ẹ má pàtẹ ní táìmù yẹn ni láago kan yẹn á jẹ́ rọra fi nǹkan wọ́n máa fi gbogbo ọjà wọn wọ́n máa jókòó síwájú ṣọ́ọ̀bù wọn á máa lásìgà ń bẹ̀ èyí tó bá fẹ́ lọ á lọ ẹ máa ráwọn tó kù tán jókòó kọ́kàn bo ibẹ̀ ni kó má bàa fún wọn ní fáìn. ẹni tó wà ní ọ́fíìsì táyé ò gbà láti lè lọ ṣó máa fi patient ẹ̀ sílẹ̀ tó fẹ́ lọ kírun ni because iṣẹ́ wà ẹni tó ń drive ló fẹ́ fi àwọn passenger ẹ̀ sílẹ̀ láti sáré sọ pé òun fẹ́ lọ ṣe prayer. Now ẹ bá wa fi comment sílẹ̀ kí lẹ rò pé ó yẹ kán ṣe fún àwọn ẹni torí ọjọ́ mi kí lẹ rò pé ó yẹ kán ṣe kí lẹ rò ṣé irú nǹkan yìí ṣé ó ń jẹ́ kí ẹ̀sìn yẹn kó máa hun àwọn èèyàn sí ni tàbí ó ń lé àwọn èèyàn sá nínú ẹ̀. ọdún ọ̀nà àfà kan ti sọ pé àwọn ti pọ̀ náà ìsìn náà pé bóyá àwọn tún nídìí èèyàn náà torí ẹ̀ àwọn lè ṣẹ́ ní ti táwọn bá fẹ́ ṣe. ẹ jẹ́ ká wá lọ wo nǹkan tí ẹ jẹ́ ká gbọ́ nǹkan tí bàbá Fálànà sọ. Purposes. So this is the time for our church. For instance, there is no law that allows you to take money from the church, invest in business, and privatize it. No, that is against Part C of the CAC, the Kama. And I made this point about 3 years ago when a private jet bought by a religious leader was used to smuggle dollars to South Africa to the embarrassment of the country. I did say that if you have registered that jet for the spread of evangelism, you cannot commercialize it by renting it out for illegal purposes. So this is the time for our churches and mosques to tidy up their own affairs. You don't wait for the state. It is only in Nigeria where you can take money from the church, money contributed by poor congregation member. You go and set up a university that the members cannot attend, cannot send their children to. It's against the rule of the law of God. It's against our constitution. So I'm going to appeal to our churches and mosques on their own to discipline their own members. àwọn ò lè ṣe gbogbo àwọn nǹkan yẹn torí pé àwọn àtijọba ń jọ pàdé àpòpọ̀ ni àní kò séèyàn Ọlọ́run níbi kankan ìwà ẹ ìṣesí ẹ a máa fi mọ̀ pé èèyàn Ọlọ́run ni ò bá ní chọ́ọ̀chì 20 kò sọ fún wa pé èèyàn Ọlọ́run ni because ní chọ́ọ̀chì 20 public school mélòó ló ní ìwọ lólórí gbogbo àwọn pastors ní gbogbo Áfíríkà àǹfààní wo láràlú jẹ ní ara ẹ yàtọ̀ sí àwọn tó wá bá ẹ wípé dádì ọmọ àwọn fẹ́ lọ sùn kí ni àǹfààní tí àwọn tí wọn kì í ṣe ẹ̀sìn ẹ tán jẹ nínú nǹkan tó ń ṣe bẹ́ẹ̀ náà ni àwọn tó ń jà yìí torí pé èèyàn sọ wípé ẹ block òun bọ̀bọ́ yẹn ò da omi lé wọn lórí o bọ̀bọ́ yẹn ò da omi lé wọn lórí o èmi ò rí anywhere téèyàn kan ti lè prove ẹ̀ wípé nǹkan tán ṣe yẹn a mọ̀ wípé lóòótọ́ ni pé àwọn muslim kan máa sọ pé a mọ̀ àwọn muslim tó jẹ́ pé ọ̀n lọ́wọ́ sí ọ̀n láìkí ẹ̀ àwọn ò lè ṣerú ẹ̀ bó kékeré ló jẹ́ it's not pé bóyá èèyàn ń condemn ẹ̀sìn ẹ má fi ojú ẹ̀ wò ó gbogbo nǹkan tá à ń sọ yìí wípé ilẹ̀ ìlérí wa sẹ̀ ìkọ́ gbélé yìí ń sìn a dúpẹ́ lọ́wọ́ social media tó bá ń pariwo ẹ̀ irú ìmáàmù yẹn náà tó bá lọ gbé wípé ẹ̀yin lẹ ṣe báyìí bí kò sófin ìmáàmù gan òun àti gọ́vnà lọ́jọ́ pẹ̀rùn ọjọ́ fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ ni tó bá tiẹ̀ lọ bá máàmù pé wáì tí kinní kan fi ṣe nǹkan kan ó tó bá ti pe gọ́vnà everything ti settle tó fẹ́ ṣe irú ẹ̀ níbi tó fi wà tán ti ń lò ní ó fi wà ní Nàìjíríà bọ́ wọn tẹ̀lé ìwọ tó bá jà ń bẹ lọ ìyá jẹ ẹ́ gbé ẹ wo nǹkan tó ń ṣẹlẹ̀ sí ta lọ́lọ́run ẹ wo nǹkan tó for example ni nǹkan tó ń ṣẹlẹ̀ sí ta lọ́lọ́run ó tún fi ń yangàn ni
wọ́n fi ń gbéga sókè ní pé yes tí o kò bẹ̀bẹ̀ yes àwọn máa show ẹ wípé mo lágbára jù ẹ lọ, alówó jù yín lọ, amọ̀yàn jù yín lọ, kò tó bá tẹ̀lé òfin, tó bá jẹ́ nǹkan tí òfin sọ ni kò yẹ kó gbé láti bẹ̀yẹn lọ sí prison, kò yẹ kó jẹ́ wípé ọjọ́ tó ń gbé lọ sí court òun náà ló máa gbé lọ sí prison láì má pààyàn láì má fàjìyà, kò jẹ́ yín lówó ká tó sọ pé bóyá ẹ̀ ń wa kò you know so many things àwọn ṣe kinní tó wà nílẹ̀ àwọn offence tó wà nílẹ̀ tó jẹ́ pé ó lè warrant ẹ̀ gbogbo ayé ló mọ̀ ọ́. Kò ṣe fi ń pọ́n ẹ̀sìn lé ni tàbí ẹ fi ń ṣe nǹkan míì sínú ẹ̀sìn. Now ẹ jẹ́ ká lọ sí nǹkan tí àwa gòdù fún gan. Ẹ wo nǹkan tá a gòdù fún. Nǹkan tó gbé wá fún wa, wọ́n gba iṣẹ́ lọ́wọ́ wa, wọ́n fẹ́ gbà láfíà tán gan. Àìrójú àìráyè wọ́n gbà lọ́wọ́ Áfíríkà, wọ́n gbé ẹ̀sìn wá fún wa. Ẹ jẹ́ ká sáré lọ wo eléyìí. Mo rí pé fídíò yìí ti pẹ́ díẹ̀ o. Every evil hanging on your head. Every evil hanging on your head. Because of this covenant. Because of this covenant. You can imagine. Obìnrin ló ń command wọn. Obìnrin ló ń fún wọn ní prayer. Mọ́mí pastor ló ń fún wọn ní prayer. Nǹkan tó máa sọ sí àtàrí ọkọ wọn. Nǹkan tó máa sọ sí àtàrí ọkọ wọn. Ẹ bá ń fi comment sílẹ̀. Bóyá ọ̀dọ̀ tèmi ló ṣe rí bẹ́ẹ̀. Tó bá yẹ kó rí bẹ́ẹ̀ ni tàbí tó bá yẹ pé nǹkan kan náà la jọ ń rò ẹ fi comment sílẹ̀. Tó bá dì jẹ́ pé kò rí bẹ́ẹ̀ ni ẹ ní kò rí bẹ́ẹ̀ pé nǹkan tó ń ṣe yẹn pa kudos lẹ gbé fún wọn. Nǹkan tó ń gbé lé wa lọ́wọ́ leléyìí because wọ́n jẹ́ ká mọ̀ nínú Bible nínú Quran nínú gbogbo ìwé pé wọ́n ṣe ni wọ́n mẹ́fà ni wọ́n ṣe kiri pé you know oh my God ẹni tó ṣe lè fún wa láfíríkà ó kù ẹ ọkọ lọ́hùn. I break the curse today. I deliver you from family curse. In the name of Jesus. I deliver you from family curse. Please do what I ask you to do and begin to pray for your loved one. Begin to pray. Move closer. Move closer. I deliver you from every curse, every evil covenant. Acting on your head, acting on your children, acting on your marriage. I break the yoke today. I modify the cause. If your wife is not there, pray for yourself. If your husband is not there, pray for him. Cause of untimely death is broken. Cause of poverty is broken. Cause of sickness is broken. Cause of divorce is broken. In the name of Jesus, I break evil covenants. I keep over your life. In the name of Jesus, I will work on your covenants. Christ and join us together as a couple. So I stand in the authority of Christ Jesus. And I speak over your life. Today, Jesus set you free. From every power that has taken you down. Jesus set you free from Jesus set you free. Jesus set you free from depression. The Bible says Jesus set you free from sickness. Jesus set you free from poverty. Today is the day of testimony for you. Today is the day of liberation. Today is the check the God has sent. Today is the beginning of the process of life. You are set free in the name of Jesus. The Lord will minister to you today. Minister to all your needs in the name of Jesus. What is killing them in your family will not have power over you. What is limiting them in your family will not have power over you. What is holding them backward in your family, in your lineage, will not have power over you. Ta lẹ rò pé ó ń ṣe wá? Ta ni problem wa? Ìjọba ni. Gbogbo àwọn eléyìí sin tí church eléyìí bá pé lọ́ka church tó wà ní Nàìjíríà tí ò bá wọ 1 million gan. Ẹ má jẹ́ kí n exaggerate bóyá 10,000. Ẹ bá mi fi nọ́mbà tẹ́ bá rò pé bóyá ó jẹ́ lọ́dọ̀ tí. Ẹ má gbàgbé láti fi àwọn hotel àwọn tán tí rówó ra church tán tí rówó rent church ń sìn
tó ń rẹ́ǹtì ibi hòtẹ́ẹ̀lì tó ń ṣe ọ̀rá ń gba bí ọ̀ kékeré kan bẹ̀ tó ń ṣe ní méjì mẹ́ta àwọn ẹlòmíín ló bí restaurant bí ibi tán ti iṣọ́ ẹlòmíín gan fẹ́ lè máa lo búkà gan búkà ló máa ń lò ẹ má gbàgbé láti ṣe gbogbo àwọn tó jẹ́ pé wọ́n ẹ̀ṣẹ̀ lọ sáwọn inú abúlé kan ni tó jẹ́ pé ibẹ̀ gan ò tiẹ̀ tí ní window gan mo rí kan ní last time tí mo lọ sí Nàìjíríà kí ni tán fi máa kó tún ṣe pan bí àwọn tarpaulin tàbí nǹkan kan wọ́n dẹ̀ mú gidi mẹ́rin wọ́n mú méjì bí wọ́n fi gbèrò wọ́n dẹ̀ fi nǹkan lélẹ̀ wọ́n ṣe ní sáàyìn church ẹ̀dẹ̀ tí ráwọn tó wọṣọ ń bẹ̀ bí wọ́n ṣe prayer bọ́n ṣe ń bẹ̀. Ta ló ń ṣe wá? Ta ni problem pastor fúnra rẹ̀? Ta ló jẹ́ problem imam? Ìjọba ni tóníkálukú bá ní ẹ̀tọ́ ẹ̀ tí eku bá ké bí eku tẹ́yẹ bá ké bí ẹyẹ gbogbo church tó lọ yìí náà wọ́n jẹ́ dírẹ́sì church wọ́n ṣe gbogbo ẹ̀ àwa la máa sanwó ẹ̀ owó tí pásítọ̀ náà àwa ní ọmọ ọjọ́ ní aṣọ tí pásítọ̀ wọ ọmọ ọjọ́ ní báàgì tó gbé gan ọmọ ọjọ́ ní bàtà tó ń lo ọmọ ọjọ́ ló rà á fún mọ́tò tó ń lo ọmọ ọjọ́ ní ilé tó kọ́ ọmọ ọjọ́ ní adẹ̀ní kò sí àlàáfíà ẹlòmíà lè lóun dá sí church tí wọ́n bá débẹ̀ tó bá dá 5,000 tẹ́lẹ̀ bá débẹ̀ tó bá dá 500 naira tẹ́lẹ̀ débẹ̀ tó fi 1,000 sílẹ̀ ká tó ṣẹ́jú pẹ́ ó ti pé nǹkan kan ó ti pé nǹkan kan now ẹ jẹ́ ká wo àwọn nǹkan tá a fi sílẹ̀ tó yẹ ká ṣe tí a ṣe now. Of the fourth industrial revolution. The starting gun has been fired. And I'll be very, very honest with you. Right now, Africa has not even lined up on the start line. We are sitting in the Lagos Yacht Club, drinking crude oil from champagne glasses, patting ourselves on the back at how clever we are. Meanwhile, South Korea has committed nearly $1 billion to its AI industry. China has said it is going to create an AI industry of $150 billion over the next 20 years. Where is the Pan-African billion-dollar investment in AI? Where are the thousands of young people who are training to be machine learning specialists, data scientists, AI specialists? The jobs that we love, those jobs will be swept away over the next 20 to 30 years because AI can do it faster, cheaper, better than you can. All those jobs will be lost in time like tears in rain. They will be gone. The start of the fourth industrial revolution. And the beauty of that is that nobody knows how it's going to play out. No country anywhere in the world has an inbuilt advantage. It's nothing to do with the resources you have in the ground. It's to do with what's in your head. Therefore, Africa can play at this game just as well as any other country. When we need to transform to a new Africa, we need to transform to a smart Africa, we need to transform to an intelligent Africa.
their front, you go to think say na human being dey talk. My people, robots don enter UK oh, see them for train station oh, where all of them dey marching for Jubilee line. Now see am now. All this is na robot oh, not be human being. See them as dem line up. You see am, if you no look their back, you no go know say not be human being oh. If you just look their front, you go to think say na human being dey talk to you, so not be human being oh, na robot oh. E don enter UK oh, everywhere. Now dem say many places now where dem dey sell like coffee. Now this thing now this robot now go dey serve people coffee oh. Now them go dey do so many jobs when human being dey do oh. I don't know where this world dey turn into. I don't know wetin dem wan use human being do again. If work when be say na human being suppose dey do, and they don't go import robots, make robots dey do am. So where human being go come dey work? Una see how oyibo take do this thing eh? This one just shock me when I see this thing. I don dey hear am, but I never see the video. Una see the video, una see them marching, see them. Then they talk. If you talk to them, many of them they talk. See them now, see as them they march. See now, all of them don't stand for coffee shop now. They won't go do delivery. See them. Now God go save us. So this one another thing now. Where would they see you for Western world? See them. Then they take orders. So say they don't serve them now. See them. See this one. So this one are magic. This one oyibo wonders. People they snap with them. People surprised. Say, how they manage to do this thing? They do this thing. This thing just be like human being at all. See them taking orders. Even then they even operate laptop. And that one even shocked me pass. See them walking. Look at all of them. Look at them. See people just they snap. The people they surprised. How did they do this thing? It shock people oh. How they manage to do this thing oh. It shock people. Everybody they shocked. Say wetin dey happen, wetin dey go on, wetin they really go on oh. Now they say am my people. Àwọn ò dúró, wọ́n máa shock Africa ni. Wọn ò dúró rárá. Ẹ̀sìn ló gbé wá fáwa. Ìṣọ́ òru, àsàlátù, orí òkè 48 hours, 41 days. Òun náà gbé wá fún àwa. Lọ sí àjì bí ẹ̀mẹwàá láàrin ọdún kan, lọ sí múra bí ẹ̀mẹjọ láàrin ọdún kan. Kí ló dà fún wa? Alátìgbà tán ti gbé gbogbo ẹ̀ wá fún wa. Ó yẹ ká ti bẹ́tà àwọn tá gbẹ̀sìn lọ́wọ́ ẹ̀gbọ́n torí à ń ṣe jù wọn lọ. Báwo lọ̀rọ̀ wa ṣe rí? Torí pé weapon tí àwọn òyìnbó lè lò fún wa ni, weapon tí àwọn ìjọba wa náà lè lò fún wa ni. Ìlú mélòó lẹ gbọ́ wípé ó ń kówó ìlú tax àwọn èèyàn fi rán àwọn èèyàn nílé Ọlọ́run? Ìlú mélòó? Ẹ bá mi type ẹ̀ síbẹ̀. Ìlú mélòó? Ládùúgbò yín o, èèyàn mélòó? Ní state kan èèyàn mélòó? Ní owó tó yẹ kẹ́ fi tún títì ṣe. Owó tó jẹ́ pé àwọn èèyàn kan ń kú, wọ́n gbé wọn dé hospital. Ọ̀hún ní owó tó máa fi fa omi sí wọn lára, ó ń kú. Oh my God. And also say pé òòṣà tí ò lè gbèmí ṣe bí bó ṣe bá mi. We must. Ó ti di compulsory, ó ti di dandan àfi ká wake up. Kò ṣe kí oní tó bá fẹ́ ṣe ẹ̀sìn ẹ̀ kó ṣe ẹ̀sìn ẹ̀, but ibi tí àwọn òyìnbó àti àwọn tí à ń pè ní àwọn olórí ẹ̀sìn tó ń gbé wa lọ, ó yẹ ká sọ fún wọn wípé èmi gan mọ Ọlọ́run jù ẹ lọ. Àwa fúnra wa lè tún ṣe. Àwa fúnra wa la lè gbára wa kúrò lóko ẹrú. Àwọn pásítọ̀ tó láyà tó mọ nǹkan tó ń ṣe, kóun náà tó lè bọ́ta máa sọrú nǹkan tó sọ yìí. A ti máa nígbà tó ti ń rò. Owó máa dùn mọ́ ọ̀gbọ́n, Ọlọ́run ò dá wa dọ́gba. Ìyẹn the other pastor tó ń sọ history Bible fún yín. Ẹ wo church ẹ̀ bó ṣe kún. Ó ń fún àwọn ọmọ ìjọ ẹ̀ ní ìtúsílẹ̀. Bó ṣe wà yẹn sìn, ó lè bẹ̀rẹ̀ sí ní máa ṣe nǹkan tó dáa ní community wọn bó ṣe wà yẹn. Torí pastor yẹn, òun náà ìbẹ̀rù Ọlọ́run gangan ló ṣẹ̀ṣẹ̀ wà nínú ẹ̀ sìn. Kódà gan kán máa ṣe prayer, kán máa ní Ọlọ́run a bẹ̀ ẹ́, a gbàdúrà, dárí ẹ̀ṣẹ̀ wa jì wá, jẹ́ ká lọ láyọ̀, jẹ́ ká padà láyọ̀, kí nǹkan kan máa ṣe. Ó nígbàgbọ́ nínú Ọlọ́run ni.
ẹ má fi ẹ̀tanú gbọ́rọ̀ yìí, ẹ má fi ẹ̀tanú wo fídíò yìí. No, nǹkan bàjẹ́ gan ni, ó dẹ̀ yìí ń bàjẹ́ lọ lọ́wọ́lọ́wọ́. Èèyàn kan ní master lọ́wọ́, ní kinní kankan lọ́wọ́, gbogbo nǹkan tẹ̀ ń sọ yìí kò ràn. Tó bá gbọ́rú kinní yìí gan, ó lè má wo program yìí mọ́, torí èèyàn ti kàn án lárùn nìyẹn. Kò dẹ̀ rí bẹ́ẹ̀. Èèyàn ò ní kẹ́nìbọdì má ṣe ẹ̀sìn ẹ̀. But àwọn tó wà láfíríkà kan ń ṣe pẹ̀lú brain. Ṣé bẹ́yìn tẹ wà nílùú òyìnbó, ṣé bẹ́ẹ̀ ṣe ń ṣe ẹ̀sìn náà lélẹ́yìí ṣá? Question ni mo béèrè, ẹ bá mi fi síbẹ̀. Now, kí ni àǹfààní tó dà fún wa? Ẹ jẹ́ ká lọ sí last video. It's not the last. Now, this woman will have to go and convince her husband. Wonders will never cease. Irú ọmọbìnrin tó ń sọ̀rọ̀ yìí náà, nínú fídíò ẹ̀ wá ti mọ̀ wípé Christian ni tẹ́lẹ̀tẹ́lẹ̀. But now, she's not a Christian, she's not a Muslim. Òun náà ń try láti jẹ́ káwọn èèyàn mọ̀ wípé no, and I'm pretty sure ìlú òyìnbó ló wà. Most people, àwọn tó ń sọ̀rọ̀ lórí irú nǹkan báyìí, ìlú òyìnbó náà wà. Torọ́ lòun ti fi wọ́n ṣe ilẹ̀kùn tó rínú tó ríta. Ó ti rí wípé yes, lóòótọ́ òyìnbó yẹ kó wa lẹ́rú, ọpọlọ, èdè, culture, everything lẹ kó wa ní gbogbo ẹrú. Ẹ ti káwọn bàbá wa bọ́lọ́run tí wàá ṣe ń sìn. We must bọ́ nínú oko ẹrú. That's it. I want you to watch the following video. A pastor, so-called, was on the live praying for a lady. He has blessed over the live, blessed water, told her to drink. So, but because she has been having trouble conceiving, her husband is in France. Her husband is not about at all. So the pastor says, drink this thing. Touch the door 14 times. And you're going to be pregnant. But guess what? The sperm that your husband deposited in you the last time he was with you, I'm going to reactivate that sperm. And you're going to become pregnant. If you think I'm joking, watch the video. 4 years. And what have you done about it? I've been getting miscarriages. Oh, okay. So you get pregnant, Yeah. but you get miscarriage. Yes, please. Yes, then. Please. Hey, now they're free. You said. So right now she's looking for a baby. I'm with my So we water. are going to put the baby. It's okay. Yeah, we are going to put the baby in the womb. Where's your husband? Hello. He's in France now. Your husband is where? Hello. Yes. France. Your husband is where? France. But he'll be coming on this December. Your husband is in France. Yes, please. Now, no, what's Ufri? Where are you coming from? You said you are coming from where? May I domain if you don't mind. Right now, I put the baby in the water. When you drink it, immediately, baby settle in the womb and never run out. 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 Drink the water for me right now. I wish you people can see her. Something is happening to her. This is on life. The one that is eating the baby is giving way. So she's getting pregnant online. She's getting pregnant online. When she finishes and there is a drugstore, I'll let her come back, test tube and test it. The audacity. It's simple. In simplicity, she's getting pregnant. So now, when the baby settles in her stomach, now she will not miss
mi ò mute látẹ̀kan mo dẹ̀ ti sọ̀rọ̀ lọ. Mo ní ẹni tó ń sọ̀rọ̀ yìí inú Ghana ló wà pàdé ẹni tó wà pẹ̀lú ẹ̀ Ghana ló jọ wà. Oyún tí ó ní ọkọ ẹ̀ bá lájọṣepọ̀ kó tó di pé ó lọ sí Ghana kó tó di pé ó lọ sí France. Ó ní nǹkan àjọṣepọ̀ tó da nǹkan sí lára yẹn ló máa reverse back. Òun ló wá pè omi láti orí life nsìn tó ní kó mú tó dẹ̀ ní kódà gan lẹ́sẹ̀kẹsẹ̀ ó ní kùn ẹ̀ tí ń wú ó ní kùn ẹ̀ máa ti bẹ̀rẹ̀ sí ní máa wú oyún yẹn máa ti wà ń bẹ̀. Aláwọn òyìnbó ó ń wò wá bí ìgbà because àwọn colleagues mi tá bá wà nígbà míì tí má fi nǹkan mi wọ̀n wọ́n máa ń wò pé are you people okay? ṣé wà okay ṣá? ṣé wà okay? Wọ́n ní wọ́n ní rí ìlìbáwo kí ló rí nínú nǹkan tó ṣe question dẹ̀ náà béèrè torí àwọn ò rírú ẹ̀ bóyá àwọn ìyá wọn náà wọ́n lè ti rírú ẹ̀ nígbà yẹn náà tó wá mú wọn lẹ́rù ẹ̀sìn kò yé yín sìn àwọn ìyá wọn àwọn lè ti go to irú ẹ̀ bó àwọn ń sìn àwọn kan wò pé kí lẹ̀ ń sọ yìí gangan ní live lórí fóònù yẹn wọn lòun ṣe miracle fún ẹ wá ti lóyún ẹ ó rí fast back láì má ṣe oh my God. Miscarry again. She will not miscarry again, and that's it. IVF. Now try to find the door and touch the door. Tó bá fẹ́ ṣe gan, ó máa lọ fún processing ẹ̀ ni one by one. Mo ìlọ́rẹ̀ẹ́ tó ìṣe bíi September 2023 la wà yìí. Wọ́n dẹ̀ ti ń process ẹ̀ láti bóyá bíi 6 months. Ó ní àwọn step by step ìgbésẹ̀ tán máa gbé but now ó ti lóyún. Bọ̀ lórí tó bá jẹ́ bó ṣe easy nìyẹn mọ̀ bọ́ àwọn kan tún máa gbé pásítọ̀ yẹn tán tún máa pàtẹ́wọ́ ni mírèkù tó yìnbó gbé wá fún wa nìyẹn. Àtọ́jọ́ tán lè ti gbé gbogbo àwọn ìwé mírèkù wá fún wa kò sí mírèkù kankan tó ṣẹlẹ̀. Àìmọye ẹni tó jẹ́ pé kò lọ sí church kò lọ sí mosque òyìnbó mírèkù ń ṣẹlẹ̀ sí wọn lójoojúmọ́. Wọ́n máa sọ fún ẹ pé ó kàn wá coincident ẹ̀ ni. 14 times for me. Try to find a door, touch the door 14 times for me. Okay. Now, as you are touching the door, take note of your stomach. You realize your stomach is coming out as you are touching the door. I wish you can see her on video. Inú ẹ̀ ti ń yọ bẹ́ẹ̀ yẹn, inú ẹ̀ ti ń yọ. Inú ẹ̀ ti ń ga. Keep your eye on your stomach. Inú ẹ̀ ti ń yọ. You are pregnant, nah? You are pregnant. So you get pregnant, that's what will happen. Very young girl. Now, you see, because the husband is in France, and the husband has touched her before, I have run back time. You don't understand? You understand what I'm saying? Because the husband is in France, and the husband has put in sperms in her before. I just want to reverse that and use what the husband has put in. So right now, when she goes to buy test tube to check it, she will see she's pregnant. Amen. And I am afraid that because she's in Ghana, some Ghanaians will say, I sent her mobile money to come and fake this on live. I'm afraid that some Ghanaians will give the glory that belongs to Jesus to a foolish thing. So right now, any symptoms that comes with a pregnant woman, it is with you now. Amen. So just look at that. So she's pregnant too. I wish you people can see her because all of a sudden, even her nose. Now this is an immediate transformation. Her body is forming in someone that has been pregnant like maybe 3 months. Young lady, what is happening to you now? I feel weak. My body. You feel weak, eh? Cup of tea. You're welcome. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show. I can't even stand up. You can't even stand up. Now look at your stomach. You notice that your stomach has become heavy and then has pushed out. Yes, please. I hope you are not saying yes, please, because you think that's what the prophet wants to hear.
Many secrets in me. Father, I thank you for the finished work. This one has gotten Amen. pregnant, and the baby will not run out again. Amen. As I have spoken, it is done. Congratulations Amen. to you. When your husband comes, when is your husband coming from France? Amen. December. December. So when your husband comes, Yes, tell him please. that. Sorry, I beg your pardon. When your husband comes, tell him that the one that he did inside of you already, that is the one that I've worked. I get what I'm saying? Amen. Huh? Yeah. Okay, congratulations. Yes, I'll speak with you again. Oh my God, look at that. No, did you see that deliverance now? Did you see that? This is instant workings online. Guys, that is an online pregnancy. Yeah, Now, online this woman pregnancy. will have to go and convince her husband that the last time you touched me, I don't know how many months ago, that sperm was still active inside of me, and the pastor somehow reactivated it, and now I am pregnant. Just so you all know, this lady is in Ghana, the pastor is in Ghana. This lady's husband, whenever you come back, you better go and do a DNA test. I don't know who gets pregnant on a live stream by drinking water. Guys, this is the state of Christianity. How did we get here? How? Ẹ̀gbọ́n, báwo la ṣe bára wa níbi tá a bára wa yìí? Báwo la ṣe bára wa? Ẹ̀yin náà ẹ wo prayer tó ní tìrí náà tó gbé dé. Ẹ wo prayer tó gbé dé fún wa. Kí ló fi yàtọ̀ sí mọ́mí pásítọ̀ Dúpẹ́ Onítìrí? Kí ló fi yàtọ̀ sí mọ́mí pásítọ̀? Ọ̀rọ̀ ló ń kómokómó rò wá o. Ìkọ́ orúkọ Jésù yìí náà pọ̀. Orúkọ Jésù ti sọ fún mi, a máa gbà á 2022 yìí ni kò sí nǹkan tó lè ṣe. Òun fọlọ́run búra, òun fi kíní kan búra. Àní tí 5 million yẹn bá ti pé sẹ̀, alá máa gbà á ni, a ti gbà á ní sẹ̀, kó má ì tí ì pé ni. Kí ló fi yàtọ̀ sí online pregnancy TikTok? Kí ni ìyàtọ̀ Dúpẹ́ Onítìrí àti yẹn? Ẹ wá wo gbogbo ọ̀rọ̀ tó wá ń pa fún wa látọjọ́ ẹ títí láti ìgbà yẹn títí dèsìn. Pẹ̀lú orúkọ Ọlọ́run yìí náà ni. Pẹ̀lú orúkọ Ọlọ́run yìí náà ni. Pẹ̀lú orúkọ Ọlọ́run yìí náà ni. Ká wá kí ṣe Sunday Igboho o. Tóun lóhun òun ò parọ́. Christian lòun o, bọ̀ òun nígbàgbọ́ nínú nǹkan àwọn bàbá àwọn. Wọ́n láwọn nígbàgbọ́ lórí àwọn nígbàgbọ́. Wọ́n fi ọwọ́ ẹ̀ sọ̀yà ni. Gbogbo ayé náà dẹ̀ rí wípé lóòótọ́ ìgbàgbọ́ rẹ̀ á sì mú ẹ lára dá. Ìyẹn ni mò ń sọ wípé àníkẹ́ ní kálukú má ṣe ẹ̀sìn ẹ̀. Bọ̀ ẹ jẹ́ ká sọ wípé enough is enough, omi gàrí is a water. Níbi tán bá wa dé, níbi tán rìn wá ní òhò dé. Ìwà tí ṣe Sunday Igboho, ìgbà tẹ́ni tó lóhun ní kinní kan, kò ṣe disappear níbi tán fi sí, kò ṣe kinní kan. Ewu bẹ lóko lóńgẹ́ fúnra rẹ̀ ewu ni. Tó bá yẹ pé wọ́n láwọn try nǹkan kan nígbà yẹn, bó àwọn tó ń sọ̀rọ̀ yẹn, ọpọlọ wọn ò ronú débẹ̀ ni. Torí tó bá yẹ pé wọ́n ṣe nǹkan kan nígbà yẹn, irú nǹkan tó ń ṣe nígbà tán wá bá wọn nílé yẹn, tó bá ṣe bẹ́ẹ̀ ní prison tó ń mú wọn sí ńgbà yẹn, àwọn lè wá sí Germany nsìn. Ìgbà tí ìmọ́lẹ̀ fi kú níbi 3 weeks ago, pàdé ẹ̀ ọmọ tó jẹ́ pọ́n jọ jẹ́ tight friends, family friends, tán ló wà ńbẹ̀, mọye tíjọba gbélé lórí ni. Wọ́n lọ́ máa fún ní 1 million. Ẹ̀yin wo lẹ gbọ́, ṣẹ́ gbọ́ tàbí ẹ̀ gbọ́? Tẹ́ bá gbọ́ ẹ bá mi fi comment sílẹ̀. Tán lọ́ máa fún ní wọ́n máa fún anybody tó bá rí ní 1 million. Tí bọ̀bọ́ yẹn jáde síta, ọlọ́pàá kankan ò wá sí ilé òun. Ṣé ẹ mọ̀ pé tí Chief Sunday Igboho bá ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn, ó lè gbé 20 million sórí Chief Sunday Igboho gan pàápàá. Ẹ mọ̀ pé ó máa yàtọ̀ sírú ìta gbogbo èèyàn kan ló máa fi ọpọlọ ẹ̀ ló máa kó sísàlẹ̀ bàtà. Bí èyí tí àwọn tó sì ń tẹ̀lé Dúpẹ́ Onítìrí títí bá yín sọ̀rọ̀ yìí. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run fún àwọn tó ní làákàyè. Kò ń ṣe ọ̀rọ̀ tá à ń sọ. No, àwọn èèyàn gbọ́ ní ẹ ní làákàyè.
wọ́n gbé yẹ̀wò ni wọ́n fi làákàyè wọn gbé yẹ̀wò àwọn náà wá gbé sílẹ̀ bá wọ́n ṣe wọ́n ní 2 + 2 4 ni nà báwo lẹ́ni yìí ṣe máa sọ fún wa pé 6 ni náà ibo ló wá gbé wa dé látọjọ́ yìí náà ojoojúmọ́ ni adelé tó wá di lọ́la adelé ṣe gbúrò black lion náà kìíní kan lion tóun náà jẹ everybody silent ni àwọn díẹ̀ tẹ́ bá lọ sórí tìjìnlẹ̀ ní owó nìkan yìí náà ni mo dẹ̀ sọ fún yín láti dé wọn pé owó yẹn ó máa gbà tí Jésù máa fi dé ni torí nǹkan tó fẹ́ 5 million ṣe fún wa nìyẹn bọ̀ kò ó ṣọ̀kẹ̀ kò mọ̀ pé ó máa rí bẹ́ẹ̀ kò mọ̀ pé ó rò pé nǹkan tó yìí máa tó bí ọdún kan ọdún méjì níbi tí wọ́n bá ti ń ṣe ràlẹ̀ràlẹ̀ kó dẹ̀ wá fi wá sílẹ̀ ìtìjú ẹ̀ ni ò lè jẹ́ kó kúrò nínú ìrìn àjò yìí ní kíákíá toró ti mọ̀ pé àwọn múgùn òun àwọn mágà òun ìwo ni mágà nínú ẹ̀ ṣé àwọn tán bá mú ni bóyá àwọn káṣáàdó múgùn tí mo mà láyé ẹ̀ àwọn múgùn ẹ̀ tó ṣì ń brainwash tó sì ń tọwọ́ sí wọn lọ́pọlọ tó ń fọwọ́ ru ọpọlọ wọn ẹni tán rírí àtọmọ onígàrí àtọmọ alátagùn wọn lọ ń kí Chief Sunday Igboho gan nígbà tán wà ní Nàìjíríà gan wọn tún wà ní Kútọnù gan pàápàá gan wọn bá lọ kí wọn ìjòyè lọ kí wọn wọn tún dé Jámánì gan pàápàá gan èrò wọn nílé wọn àwọn tó ti lọ kí wọn láti Amẹ́ríkà ti lọ kí wọn àwọn tó ti lọ kí wọn láti Jámánì láti France láti gbogbo ẹ̀ wọn ń sọ̀kalẹ̀ síbẹ̀ ní gbogbo ẹ̀kọ́ náà ń gbé sórí ayélujára ìyá tó wá lóhùn lórúkọ Ọlọ́run yìí àárí fọ́tò òun àtèèyàn ọkàn rí dìbà yín sọ̀rọ̀ now ẹ jẹ́ ká wo nǹkan tán wá sọ àwọn ọmọ wa dà ká tó máa mú. ọmọ ọdún mélòó ni ẹ 27 years ọmọ ìlú wo ni ẹ kí lorúkọ ẹ ọmọ ìyẹn la máa mọ̀ pé ẹ̀sìn kò àyàfi ká mú ní personal something gbogbo nǹkan tó kó fún wa lélẹ́yìí o gbogbo àwọn ọmọ tó fẹ̀sìn tọ́ lélẹ́yìí o ìyẹn lè máa mọ̀ wípé ìjọba àti àwọn amúnisìn àti pásítọ̀ àti máàmù àwọn gangan nìṣòro ilé ayé Áfíríkà bó a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wípé kò ń ṣe Nàìjíríà nìkan gbogbo Áfíríkà ni Ọlọ́run jí everybody dìde ni gbogbo wa kọ́ la máa jí nígbà kan náà àwa yìí náà ti pa àwọn kan tó ń sọ báyìí náà pé inú náà ló máa wọ̀ ẹ wo bó ṣe ń sọ̀rọ̀ kí ni àwọn èèyàn kan náà yìí máa rù bọ́ létà wọn máa bá wọn ń bẹ̀ ó dàbí àwọn tó nígbàgbọ́ nínú Yorùbá nation ṣé ẹ̀kan náà ni everybody nígbàgbọ́ nínú ẹ̀ no ẹ wo gbogbo àwọn yẹn sọ fún mi pé àwọn ọmọ yìí pẹ̀lú nǹkan tó ń ṣé wọn fi ẹ̀sìn tọ́ wọn I'm pretty sure pé nínú àwọn tó wà níbà ẹ lè rí ọmọ kò ń ṣe pé bóyá mo exaggerate tàbí nǹkan kan tí ọmọ Christian tó bá jẹ́ 4 tí ọmọ mùsùlùmí bá jẹ́ 4 ńbẹ̀ tẹ́ bá máa rí ọmọ babaláwo ńbẹ̀ bóyá ẹyọ kan or méjì ni bóyá ẹyọ kan or méjì ni báwo ló ṣe rí bẹ́ẹ̀ báwo ló ṣe jẹ́ bẹ́ẹ̀ ẹ bá mi fi sí comment section èmi ò mọ̀ mo béèrè ní question mo béèrè ẹ jẹ́ ká máa gbọ́ lọ. àwọn ọdún mélòó ni ẹ 24 years ọmọ ìlú wo ni ẹ kí ló wà lọ́wọ́ ẹ yìí Milo kí ló wà nù Milo igbó àti kíni igbó báwo ló ṣe dọ́wọ́ ẹ kí ló ṣẹlẹ̀ kí ló gbé ẹ débi ẹni tí àwọn tí mo invite ló wà tà ń bẹ. ó wà tà èlò ló máa ń tà 115. èwo ló ń tà 15. gbé gbogbo ẹ ẹyọ kọ̀ọ̀kan 1,500 naira kí ló máa ń rọ sínú ẹ tó fi ta Milo ẹyọ kan 15. igbó ló fi ṣe ó wá kó wá síbi birthday ẹ kí lorúkọ ọ̀rẹ́ yẹn Fífẹ́ kí ló wá ṣẹlẹ̀ tó gbé ẹ débi báyìí. wọ́n ń jà. àwọn wo ló ń jà. Ìfẹ́ àti Motún ló ń jà. kí ló fàjà wọn. wọ́n ti níra wọn sí tẹ́lẹ̀tẹ́lẹ̀ náà. kí ni ìfẹ́ yẹn kí ni Motún máa ń fà tiẹ̀. sìgá kí lorúkọ ẹ. Tìlẹ́yìn Ìfẹ́ Olúwa. orúkọ ìṣètì ẹ kí lorúkọ ẹ. Tìlẹ́yìn Ìfẹ́ Olúwa. ọmọ ọdún mélòó ni ẹ. 27 years ọmọ ìlú wo ni ẹ. Ìbàdàn kí ló ṣẹlẹ̀ kí ló wà lọ́wọ́ ẹ yẹn. Milo kí ni. Milo Kush kí náà fi ṣe Milo Kush. kí ló ń jẹ́ local weed. Igbó báwo lẹ ṣe máa ń ṣe. wọ́n ṣe máa dà pọ̀. Just talk to me báwo lẹ ṣe máa ń ṣe. wọ́n ṣe máa ń dà pọ̀. báwo náà ṣe ń dà pọ̀. Do it very well. mo ṣàmù kọ́kọ́ máa dà pọ̀. tọ́ bá wà dà pọ̀ tán kan báwo náà ṣe máa ṣe tó fi máa rí báyìí. wọ́n máa sílẹ̀ pẹ̀lú iron. wọ́n máa sílẹ̀ pẹ̀lú iron. pẹ̀lú iron èlé ló lẹ̀ ta ẹyọ kọ̀ọ̀kan. ó ti bẹ̀ 1,015 lẹ́ máa ń ta ìwọ̀n bẹ̀. ló máa ta ẹyọ kan kí ló wá ṣẹlẹ̀ kí ló gbé ẹ débi báyìí.
Sọ́ọ̀tì ní pàtí ọ̀rẹ́ mi. Pàtí ọ̀rẹ́ kan ti wá ta Milo Gush àbí? Kí lorúkọ ẹ? Orí báwọn tó kù ṣe ṣe. Kí lorúkọ ẹ? Mudashiru. Shukura ọmọ ọdún mélòó ni ẹ? 27 years. Ọmọ ìlú wo ni ẹ? Ọ̀yọ́ State. Kí ló wà lọ́wọ́ ẹ yìí? Milo Gush. Kí náà ń dà sínú Milo Gush? Kí náà fi mix ẹ? Igbó. Kí ló ṣẹlẹ̀? Báwo ló ṣe dọ́wọ́ ẹ? Kí ló ṣẹlẹ̀? Àwọn ló ń tà. Raise it very well. Kí lorúkọ ẹni tó ń tà? Fífẹ́. Kí ló wá ṣẹlẹ̀ lánàá? Kí ló gbé yín débì? Ọ̀rẹ́ wa ló ń ṣe pàtí àjẹ́ lọ. So wọ́n lè jẹ́ káwọn síra wọn yàtọ̀ kan sí lọ níra wọn fún tẹ́lẹ̀ ni. Ok. Èló náà ń tẹyọ kan Milo Gush? Àwọn míì máa ń tà ní ọ̀yà 1.5 ló ń tà. 1.5. Kí ló máa ń rọ sínú ẹ̀? Báwo ló ṣe ń ṣe? Ọmọ tó ṣe máa ń ṣe mi mọ́. Bọ̀ kí ló máa ń wà ń bẹ̀? Milo àti igbó. Kí lorúkọ yín mọ́ mi? Abọ́sẹ̀dé Ògúndípẹ̀. Ọmọ ọdún mélòó ni ẹ? 27 years. Kí ló ṣẹlẹ̀? Kí ló wà lọ́wọ́ ẹ̀ yìí? Milo Gush. Kí ló ṣẹlẹ̀? Báwo ló ṣe dánwò ẹ̀? Fífẹ́ ló ń tà. Ok. Ta ló ń jẹ́ Fífẹ́? Fífẹ́ àti Ìfẹ́ ilé ìlú ń tà. Fífẹ́ àti Ìfẹ́. Fífẹ́ àti Ìfẹ́ ló ń tà. Kí báwo náà ṣe máa ń ṣe? Kí ló máa ń fi síbẹ̀? Èló náà máa ń tà? 1.5 náà ń ta ẹyọ kan. 1.5 wọ́n ń ta ẹyọ kan. Àbí? Kí ló wá gbé ẹ débì? Èmi àti ẹ̀ mú pàdé ẹ̀ nípa tí ó dẹ̀ tó jà mí àjẹjọjà ó dẹ̀ gé mi jẹ ní fún wa rìpọ́tù. Ok, ìgbà tó wá rìpọ́tù wọ́n ó gé ẹ jẹ ẹjọ́ jà. Tòótá ló gé òun jẹ. Èmi náà gé jẹ ìgbà tí ìwọ náà gé jẹ padà. Bọ̀ pátí wo náà ti ń ta Milo Gush yẹn? Bẹ́ẹ̀dẹ̀ tí ìwọ náà lọ àbó lọ bẹ̀. Ìwọ náà lọ bẹ̀. Bọ̀ kí ni wọ́n ń fà ń bẹ̀? Ọ̀gá ẹ̀ ń disturb video. Kí ni wọ́n ń tà ń bẹ̀ ni wọ́n fà? Ṣé rí àwọn ọjọ́ ọ̀la? Àwọn ọjọ́ ọ̀la. Ṣé rí àwọn fine girls? Àwọn tó máa bí doctor, tó máa bí lawyer, tó máa bí engineer, àwọn tó máa bí adájọ́, àwọn tó máa bí olóríire, àwọn àwọn ìyá ọmọ èèyàn kan náà làwọn eléyìí. Báwo la ṣe bára wa? Báwo la ṣe bára wa? Báwo la ṣe bára wa? Àwọn tó yẹ ká mú àwọn tó ń pera wọn lólórí, àwọn tó láwọn pásítọ̀ náà, àwọn tó láwọn imam, ẹ̀sìn tó láwọn ń ṣe gbogbo ẹ̀ lé wa lórí. Kí láǹfààní? Kí ni contribution? Kí ni nǹkan tó fi ṣe sínú ìlú? Nǹkan wo làwọn náà fi ran ìjọba lọ́wọ́? Ariwo mélòó làwọn gan pa síta wípé ìjọba ẹ ti ń ba ayé àwọn ọjọ́ ọ̀la wa jẹ́. Báwo la ṣe bára wa, brother mi àti sister mi? Báwo la ṣe bára wa? Gbogbo àwọn robot tẹ́ ń rí, gbogbo àwọn nǹkan tá à ń rí lóríṣiríṣi yẹn, àdúrà kan náà fi ṣe o. Most ìlú tán ti ṣe hàn ní mọ́ṣáláṣí gan débi pé mo fẹ́ ní church o. We just have to wake up. À ń láti pa ohùn pọ̀ ká máa pariwo wípé ìjọba, pásítọ̀, ìmáàmù, gbogbo yín ẹ̀yin lẹ̀ ń ṣe wá, ẹ̀yin lẹ̀ jẹ́ ká ní ìdàgbàsókè. Now, ẹ jẹ́ kí a dá program yìí dúró báyìí. A dúpẹ́ ní ọ̀dọ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. Èyí tá a bá sọ lọ́jọ́ títí òní tó bá kù díẹ̀ káàtó, ẹ foríjì wá. Ẹ bá wa fi kọ́mẹ̀ntì tí yín náà, ẹ bá wa fi sílẹ̀ ńbẹ̀. Òjò ní mímì ìbéèyàn kan ṣọ̀tá. Ọlọ́run náà ló rán èmi náà níṣẹ́. Ẹ jẹ́ kémi náà jíṣẹ́ tọ́lọ́run rán mi. Mi ò béèyàn kankan jà. Nǹkan tí mo sọ yìí, ṣé mo rí òótọ́ ọ̀rọ̀ sọ ńbẹ̀? Tàbí mo ń bá èèyàn kan wí ní ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi tẹ́ bá ń wò mí, ẹ bá mi fi kọ́mẹ̀ntì sílẹ̀. A mọ̀ wípé gbogbo èèyàn ò lè fẹ́ èèyàn bákan náà. But tá bá rí kọ́mẹ̀ntì, tí kọ́mẹ̀ntì tó bá ti jẹ́ positive, tó bá ń jẹ́ bí hate, tá bá ń rí negative bí méjì, ẹ̀ ń kún wa lọ́wọ́ náà ni ẹ̀ ń sọ fún wa wípé a wà lójú ọ̀nà. Nǹkan tí kọ́mẹ̀ntì yín tó ṣe máa ní àǹfààní tó pọ̀ náà nìyẹn. Nǹkan tó bá jọ nǹkan la fi máa ń wé nǹkan o. Fún ẹ̀yin tẹ́ lè mọ̀ wípé mo sọ fún yín pé mo lọ máa ń ka kọ́mẹ̀ntì. Mi ò kì í ṣàsọ̀rọ̀ má gbèsì rárá.
fún ẹ̀yin tẹ́ máa ní ẹ kí ló kan lágbájá kan kí ló tán dárúkọ ẹ̀ kí ló tán fi sílẹ̀. That is my own opinion. Nǹkan tó bá jọ nǹkan la fi ń wé nǹkan. Tó bá ṣe dáadáa lọ́dọ̀ tí yóò lè má ṣe lọ́dọ̀ tèmi, nǹkan tó ṣe sọ́dọ̀ tèmi lèmi fi ń sọ̀rọ̀. Ẹ̀ẹ̀kan wá fi sílẹ̀, ẹ̀ẹ̀kan wá ṣe kinní kan yẹn. That is your own cup of tea. Tí Jésù máa fi dé. Àyàfi tó bá wá túbá tó tọrọ àforíjì lọ́wọ́ gbogbo ọmọ Yorùbá wípé lóòótọ́ mo ṣẹ̀ yín, ẹ ṣàforíjì fún mi. One way or the other. Bọ́ pé kó wà nínú gbogbo nǹkan tó ń sọ yìí ní ojoojúmọ́ lórúkọ ẹ̀ máa wá ní negative. Kọ́lọ́run kó tún wá ṣe, Kọ́lọ́run kó gbàdúrà wa kó ṣàforíjì tó pọ̀ fún wa. Mú kí wa lẹ́ẹ̀kan sí pé a kò bójú ọjọ́ ṣe rí. Ètò mi ètò yín tàjọ máa ń pawọ́pọ̀ láti gbéga. Tàjọ máa ń pawọ́pọ̀ láti jọ share, láti jọ fi comment, láti tẹ like sí ni. Ẹni tó bá jẹ́ nígbà àkọ́kọ́ ẹ má gbàgbé láti subscribe. Èmi ọmọ yín àbúrò yín olólùfẹ́ yín Dr. Zabby talk show ààyè ọpẹ́ yọ̀ṣẹ́ ọlọ́dọ̀ ti yín lágbára lọ́wọ́ Ọlọ́run àmọ́ ààyè òní. Ẹ ṣé gan ni fún ìfẹ́ tí ẹ ní sí mi ní gbogbo ìgbà. God bless you. Bye for now. One love. Àǹfààní ńlá rèé láti ilé-iṣẹ́ Serimas Homes and Apartments fún gbogbo ẹ̀yin arìnrìn-àjò nílẹ̀ yìí àti láti òkè òkun wá sí ilẹ̀ Nàìjíríà pẹ̀lú owó tí kò gani lára láti fún ara ní ìsinmi aláìlẹ́gbẹ́. Fún gbogbo ẹ̀yin tí ẹ fẹ́ fún ara ní ìsinmi pẹ̀lú àwọn ohun amáyédẹrùn bíi ìyàrá ọlọ́yẹ́, íńtánẹ́ẹ̀tì, ilé ìdáná àti àyíká tó rẹwà. Bákan náà, àǹfààní yìí wà fún ẹ̀yin tó fẹ́ darí padà sí orílẹ̀-èdè Nàìjíríà. Ààyè tó dàbí ilé ẹni ni. Fún àlàyé ẹ kàn sí ilé-iṣẹ́ Serimas Homes and Apartments ní nọ́mbà 2F Akérèlé Extension Sùúrùlérè Lagos, Nigeria. Ẹ pè 08066710843 tàbí 08149737740 tàbí +44 789 795 8178. You're welcome. Kindly subscribe to YouTube channel and follow on Facebook page at Dr. Zabby's Talk Show.